Adé ń ṣeré gélé, Adé ń gun kẹ̀kẹ́, àbẹ́ẹ̀rí. Eré gélé gbà ò ní arákùnrin èyí tí ẹ̀ ń rí ní orí fọ́nrán mi yìí ti ń ṣe. Wọ́n ní tí èèyàn bá ti yó tán yóò mọ wá bẹ́kùnbẹ́kùn kiri ni. Àbẹ́ẹ̀rí arákùnrin yìí ó sì gbéra láti ilé rẹ̀ ó lọ sí etí òkun. Ó wá dé etí òkun ó lọ ń sọ fún olókun wípé tó bá jẹ́ wípé lóòótọ́ òun ni olókun ní agbára, ó ní kó jáde. Ó ní òun fẹ́ fi ojú kan kó wá fi agbára rẹ̀ hàn. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi, ṣé à sọ wípé ayé ní í ṣe ọkùnrin náà ni àbọ̀ òun ní í ṣe ara rẹ̀? Ó bọ́ sí etí òkun ó sì ń pariwo fún olókun wípé àní tó bá jẹ́ wípé lóòótọ́ òun ló ní agbára, ó ní kó jáde kó wá fi ara rẹ̀ hàn. Àbẹ́ẹ̀rí gẹ́gẹ́ bí ẹ ṣe rí ní orí òpó mi èyí tí ń kọjá lọ yìí, ẹ wò ó bí omi yìí bí ṣe ń rú bọ̀. Ó sì rúbo ọkùnrin yìí kódà fóònù ọwọ́ rẹ̀ ó gbà. Bẹ́ẹ̀ ni ó ṣe é léṣe gan pàápàá tí ì bá ṣe wípé àwọn èèyàn tó wà ní sàkání ibẹ̀ ò ní wọ́n lọ wọ́ ọmọkùnrin náà jáde. Ẹ̀yin náà ẹ wo egbò tó wà ní ẹsẹ̀ rẹ̀ kì í ṣe kékeré o. Torí pé kí ni ó dá olókun wò. Ó lóun fẹ́ mọ̀ bóyá agbára wà ní ọ̀dọ̀ olókun àbí ẹnìkan ti ẹ̀wà tí wọ́n ń pè ní olókun, àbálùjànnú kan ti ẹ̀wà èyí tí wọ́n ń pè ní olókun. Àbẹ́ẹ̀rí kódà ó tún gbé ìgò ọtí dání, ó gbé dání tí ń dà sínú omi. Ó lóun fẹ́ mọ̀ bí olókun yìí bó ṣe ní agbára tó. Àní kí la fẹ́ perú n tí ń ṣe ọkùnrin yìí? Ṣé èdì la fẹ́ pè ni? Àbá sọ pé nǹkan ti ta sí i ní ọpọlọ. Ẹ wò bí omi náà ṣe ń rú bọ̀. Àfi bí ẹni wípé òkun ó gbọ́ nǹkan tí ń sọ ní tòótọ́. Òun ló wá ṣonṣo, ó sì ti rí ṣonṣo. Ó pe olókun, olókun náà sì yọjú sí àbẹ́ẹ̀rí. Ẹ wò ó ti bo arákùnrin náà mọ́lẹ̀ àti gbogbo nǹkan tó wà lọ́wọ́ rẹ̀ pátápátá. Òun ló gbà lẹ́yìn ìgbà tó bò ó mọ́lẹ̀ tán. Ó sì tún fi àpá ó fi sí ní ara. Rí àbẹ́ẹ̀rí. Ń fi yín lẹ̀ pẹ̀lú fídíò yìí kẹ́yìn náà kó ẹ fojú ara yín rí. Kẹ́ ẹ gbọ́ nǹkan tí arákùnrin yìí ti ń bá olókun sọ. Gbogbo nǹkan tẹ́ ẹ bá wá rò lórí fídíò ọ̀hún, ẹ máa fi gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ jọ́ bá a ṣe jọ máa ń ṣe ní orí ètò Kí ló ń Trending. Ẹ sì má gbàgbé tó bá ṣe ìgbà àkọ́kọ́ nìyí èyí tí ẹ̀yin ṣalábàápàdé fídíò wa, ẹ má gbàgbé láti follow page wa. Bẹ́ẹ̀ sì ni ẹ bá wa share, ẹ bá wa comment, ẹ bá wa like gbogbo bá a bá ṣe ń ju gbogbo àwọn videos wa. Ire o. God and Mami Water, do your work. We are suffering in this country. God and Mami Water, do your work. You don't collect my boat. Man, because of simple Mami Water, do your job. See you. Mami Water no vessel. Don't do your job. Mami Water no vessel. Na video we dey shoot o. I show the leg, make them see am o. Abeg, Mami Water no vessel. Na video we dey shoot o. Abeg go. Let's go. Mami Water no vessel.